tí ò bá ṣe wípé ọmọ tí mo fẹ́ràn yẹn ni wọ́n ti pa ẹ́ dànù. Èmi kọ́ lẹni tẹ̀ ń wá. Sinimá ti tún kò dígà ẹni wá fà. Lálẹ́ ọjọ́ wedding gangan lọ́dún náà dé Adékọ́lá yọjú kàti tún nínú ilé o. Ó di Ronaldo ẹlẹ́gẹ̀ ara. Ó kó bí Messi bàbá Thiago ẹlẹ́sẹ̀ rọ́bà. Ìgbà àtàbúrò ẹ. Àbúrò mi ló máa jókòó sọ́ọ̀kan, òun ló máa ṣe báyìí níwájú mi. Àjọ ń rí ni o, o ò lè ní ní kó pàdé. Girlfriend tèmi ni o, máa upgrade ẹ̀ very soon. Ó máa di kí ni, ó máa di housewife. Ṣebí tí n bá lesbian ló lè wá rí mi. Mo dẹ̀ rí pàlejò ìjókòó síwájú mi. Bóyá kó jáde lọ́nkàn tó bá fẹ́ sọ kó wá sọ fún mi lẹ́sàn. Kí n jáde sá. Tó o bá jáde jókòó ńgbà ẹ̀. Ẹ̀yin ṣàbẹ̀rẹ̀ bù. Ọ̀dẹ̀ kò sábẹ́rẹ́ ń bí. Kò dígà ẹni wá fà. Ó tàtàrí àtàrí nílé Madam Sajẹ lọ́gbà wọn ga o. Madam Sajẹ ọlọ́kọ̀ mẹ́ta tó ní gbogbo wọn kúnlẹ̀ bá wọn wí. Mélòó ni yín gangan náà? Ìpógun ẹ̀yìn tí ìpọ́gbọ̀n. Ṣé ẹ fẹ́ kí wọ́n máa gbọ́ ariwo ládùúgbò kan máa ní ibo náà ti pariwo, wọ́n á ní àwọn ọkọ màmá náà pariwo. Gbogbo àwọn ọkùnrin làbá fẹ́lẹ̀ ìkọ́gbọ́n. Sinimá ti tún kò dígà ẹni wá fà. Another sensational movie. Written and produced by Owólabí Àjàsá. Ṣọlá Oyèdélé ló direct ẹ̀. Starring Ọdúnladé Adékọ́lá. Anna Sodiya. Bímbọ́ọ̀sì. Owólabí Àjàsá. Madam Sajẹ. Dọ́lápọ̀ Oyèbámidí. Wùmí Ajíbóyè. Ṣéun Ògúntóyìnbó. Lẹ́kàn Ọlátúnjí. Ẹniọlá Ẹnìtàn. Bíọ́lá Adékúnlé. Mọ̀súrù Ìjàyẹ̀gbẹ̀mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá ti tún kò dígà ẹni wá fà. Subtitled in English. Ó ti jáde sórí VCD nìkan báyìí. Marketed and distributed by Zainab Ventures. Block EG12. Shop 18, 19 and 20. Ami Arena Shopping Complex, Bọ́ládé Òṣòdì, Lagos. Telephone 081-8928-3937. Sinimá ti tún kò dígà ẹni wá fà. Eléyìí kọjá àfẹnuròyìn. Owólabí Àjàsá sí ó kọjá bẹ́ẹ̀. Ó ti jáde ẹ̀ tètè lọ́ra ti yàn.